lọ́jọ́ kan. ẹ bá wí. mauti baniha illa alladhi kana qabla mauti baniha. tásìkò ẹ̀dá bá tó kò sí tó lé ní kẹ́dà sun ayé ń jọ náà. wà á ń bàná á bìkàlẹ́ tó bàbá sí kanu á. ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ níjẹ̀rin ó tún mú ẹrù Ọlọ́run bà mí púpọ̀. ìbàná á bìkàlẹ́. ẹni tí ó bá kú ó kú àárẹ̀ kọ́ ní ń pààyàn. ìbàná á bìkàlẹ́. àyèmáyé ẹni tó rẹ̀ tó sì já sí pé ẹni tí tó ń ṣètọ́jú rẹ̀ lọ́lọ́run tó pè sọ́dọ̀. wà á ń bàná. ẹni tí wọ́n ń tọ́jú gan ò tún kú mọ́. lẹ́kọ̀ọ́ àwọn ọmọ ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí mo fẹ́ fi ṣe wáàsí fún wa ni ká mọ̀ pé kò sígbà tá a lè bọ́ lẹ́nu ayé o kò sígbà tí wọn ò lè gbìn ọ́ tí wọ́n gbìn wá bí àgbàdo báyìí. àwọn ọmọ ẹni tá a wí ìlú òyìnbó ni wọ́n wà àtìyá wọn bàbá sì ń bẹ Nàìjíríà. àwọn ọmọ bíi mélòó kan tó bí tọ́lọ́n sì ti fàlùbáríkà sára àwọn ọmọ náà. bàbá wa sọ fún ìyàwó wípé wọ ìyàwó mi máa kó àwọn ọmọ bọ̀ wá sí Nàìjíríà láti London wọ́n wá sọlùdé pẹ̀lú mi. ìlàlẹ̀ ní gánà pabulali mauti bá ní á. ìyàwó sì kó àwọn ọmọ kúrò ní London. wà ní bàná á. ó sì kó àwọn ọmọ wá sí Nàìjíríà wọ́n dẹ́kọ̀ bí wọ́n ti dẹ́kọ̀ ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ní ti wí ni ẹ̀yin tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ ń kọ̀ dá bẹ́ẹ̀. wà ní bàná á bí khayri tó bàmá sí kánò àwà ní bàná á bí sharri. ẹ bá ń pariwo Allah. tẹ́ ẹ bá ti pariwo Allahu dáadáa mi ò ní sọ mọ́ o. aláwùsá ẹ̀rù Ọlọ́run bà mí púpọ̀. ọ̀dà kéèyàn bẹ̀rù Ọlọ́run bọ́ ọ bá bẹ̀rù Ọlọ́run tí ń jọ́ Ọlọ́run ó fi hàn jọ kan. ó sì kó àwọn ọmọ rẹ̀ dé láti London bí wọ́n ti dé láti London yẹn àti bàbá àtàwọn ọmọ wọn ríra wọn àtìyá wọn ríra wọn dẹ̀ lodge hotel. wọ́n lọ́jọ́ kìíní wọ́n fi bára wọn ṣeré wọ́n lọ́jọ́ kejì wọ́n fi bára wọn ṣeré gbòdìjọ́ kẹta bàbá lóun fẹ́ lọ Àbújá ẹ̀yin ọmọ ẹ dúró dè mí ní hotel àtìyá yín mo fẹ́ lọ Àbújá mo fẹ́ lọ ṣe nǹkan kan l'Àbújá mi bá lọ lónìí ọ̀wọ́n padà ń jọ́ kejì. pabulali mauti yá ṣe kúrò á. wọ́n dẹ̀ lọ uber tó gbé bàbá wọ́n dé tó géètì tí wọ́n ti máa sanwó uber wa ní chẹ́ńjì lọ́wọ́ uber wa wú ẹ̀yìn pé dádì ẹjọ́ ṣé chẹ́ńjì díẹ̀ wà lọ́wọ́ yín kó wọn fún àwọn tí wọ́n béèrè owó ní ọwọ́ òun ní tó géètì. dádì àṣẹ gbogbo dádì Ọlọ́run ti gbẹ̀mí. كان قبل الموت بانيها إلا ẹ dákun ẹ bá mi wí. ẹlẹ́mi ti gbẹ̀mí ẹ̀. àwọn ọmọ tí wọ́n sin bàbá wọn bọ́lẹ̀ láti òkè lódì pé uber yẹn bá tọ́nu padà ẹ̀rù bà á. Ọlọ́run ọmọ tóbi púpọ̀. láàrin ìṣẹ́jú mélòó ni. ló bá gbé òkú yẹn ó ti dòkú náà ni. ọkọ rẹ̀
rẹ yóò dòkú lẹ́nu àwọn èèyàn ńjọ́ kan. Ọkọ rẹ yóò fẹ́lẹ́ lẹ́nu àwọn èèyàn pé ẹgbókù jáde. Àtìyàwó rẹ àtọmọ rẹ àtàyà rẹ àtọkọ rẹ wọ́n máa tẹ òkú kalẹ̀ tán gbogbo wọn jà pariwo orílẹ̀ débẹ̀. Wọ́n wá tọ́ọ̀nù padà ó di hòtẹ́ẹ̀lì yẹn hòtẹ́ẹ̀lì tó gbajúmọ̀ dáadáa ni o. Wọ́n dé hòtẹ́ẹ̀lì wọ́n wá pe ìyàwó jáde àtàwọn ọmọ. Bàbá yín tẹ dágbére fún lẹ́ẹ̀kan Àbújá ló lóun lọ àlìkíyàmà ló padà sí. Ìlànà ní ìkànnì kọ̀ọ̀bùlà nígbà wo ti bá ní àwọn ìbànú jíjáde wo lèmi pẹ̀lú rẹ̀ ó jáde ta ní jámi ìmọ̀láyé. Òde wo ló lọ gbẹ̀yìn ló ní lọ mi ìmọ̀láyé. Ọ̀rọ̀ wo ló sọ gbẹ̀yìn ló ní sọ mi ìmọ̀láyé. Ìrìn wo ló rí gbẹ̀yìn ló ní rí mi ìmọ̀láyé. Àwọn ọmọ yìí fẹ́ ya wèrè. Pé sí dádì tan àwọn wá pé káwọn wá kú lójú àwọn ni. Ẹ pariwo Ọlọ́run, ẹ pariwo Ọlọ́run. Bọ̀ ẹ pariwo Ọlọ́run kó dùn mọ́ mi o. Gbogbo ẹni ó bá pariwo Ọlọ́run yóò bọ̀ tọ́jú rẹ̀ níjọ́ tó bá lọ bá Ọlọ́run. Aburú tèmi pẹ̀lú rẹ̀ ń ṣe báwa náà mà. Ìbọ̀ wa òun lọ Àbújá asálìkì àmà ní lọ. Níjọ́ ni wọn náà dágbére pọ̀ ńlọ bìkan tó ní débẹ̀ mọ́tọ́ padà sọ́dọ̀ Ọlọ́run. Ta ló mà? Níjọ́ ò la mà tá a dá. Ama bẹ lọ́hùn kọ́lọ́ ń jẹ́ mi wa ó bò ní. Ama bẹ lọ́hùn làkàdíjà kùn ní gbogbo làkàdíjà kùn wa tó bá di ìjọ kan yọ padà jákùn náà ni. Wà ẹ̀ bàná àbíṣàlẹ̀ bàbá. Wọ́n náà máa rere tó ń fọwọ́ rẹ̀ ṣe ọmọ tó dá látọwọ́ rẹ̀ ó sì máa ń tó ti fọwọ́ bàjẹ́ láyé. Lọ́dọ̀ àlímọ́rí. Ọmọ tó fẹnu sọ láyé tó ti tún tèèyàn kan ṣe ó sì máa ń tó fẹnu sọ tó ti bá tèèyàn mí yẹ. Bàbá ìmọ̀ ti yẹ sí kùnà á. Ó sì yẹ kẹ́ni kọ̀ọ̀kan ọ̀nà tí péjọ kan ìjọ kan wọ́n túfọ̀ rẹ̀ bí wọ́n ti túfọ̀ rẹ̀ pọ̀ wáyé wọ́n túfọ̀ rẹ̀ pọ̀ sí láyé máa ń yọ kan. Lọ́dọ̀ àlímọ́rí. Owó rẹ̀, ilé rẹ̀, mọ́tò rẹ̀, ìyàwó rẹ̀, ọkọ rẹ̀, ọmọ rẹ̀ ìdí tiẹ̀ nígbà tó wà láyé yọtọ̀ bá sí láyé wọn yóò di ìtẹ̀ni ẹlẹ́ni. Bàbá ìmọ̀ ti yẹ sí kùnà á ìlàlẹ̀ bí. Lẹ́tí kànáà kọ́bùlà ìmọ̀ ti bá ní ha. Ìlàlẹ̀ bí kànáà kọ́bùlà ìmọ̀ ti bá ní ha. À ń wẹ̀ fúnra wa bó ti wù wá nísìnyí tó bá dijọ́ kan ò ní lè wẹ̀ fúnra rẹ̀ wọ́n wẹ̀ fún ọ ni. Ìlàlẹ̀ bí kànáà kọ́bùlà ìmọ̀ ti bá ní ha. Àwọn aṣọ fún wa bó ti wù wá kó lè tún lo mékọ́ọ̀bù á tún gbó gbogbo ẹ̀ á tún lé gbogbo ẹ̀ tó bá di ìjọ kan wọ́n pààkì ẹ̀ ni. Ìlàlẹ̀ bí kànáà wọ́n ní ẹ pààkì ẹ̀. ìmọ̀ ti bá ní ha. Bọ́ọ̀ bá jẹ́lẹ̀ rí ibú láyé jọ́tọ̀ bá kú ọmọ ọrùn ni. Ìbàdà àbíkẹ́yìnì tó bàbá sí kẹ́nu ha. Gbogbo ẹni ọba jẹ́ olórí ibú onísọkúsọ nígbà tí ń bẹ láyé tí ó fẹ́nu tún nǹkan rẹ̀ ṣe tí ń fẹ́nu bá tọ́da tí ń bàjẹ́ jọ́tọ̀ bá kú ẹnu rẹ̀ ní ọkọ̀ọ̀kan máa rùn. Ìbàdà àbíkẹ́yìnì tó bàbá sí kẹ́nu ha. Wọ́n wẹ̀ kò ní mọ̀ kò ní mọ̀. Gbogbo ń tọ́ ń pákéjì ńgbà tó wà láyé yẹn gbogbo ẹ̀ wọ́n bẹ fọ́nfọ́kúfọ̀. Wọ́n fọ́ wọ́n fọ́ abíyá rẹ̀ wọ́n fọ́ abẹ́ rẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n fọ́. Ẹni tí kò ní access láti débi tó wà tẹ́lẹ̀ wọ́n ní ọ̀gá ní bọ̀ your excellency kò ní sí excellency kankan jọ tán bá tẹ ọ̀kalẹ̀. Bàbá wa aláwùsá ti lọ ibi tí wọ́n lọ ìyẹn èmi pẹ̀lú rẹ̀.